bàjẹ́ o. Àṣẹ o. Àṣẹ o. Yóò ní bàjẹ́ akọ́dọ̀ àṣẹ àṣẹṣẹ́ mi o. Èrì ilẹ̀ mi o. Security ẹ bá wa lànà fún bàbá awúyáwúyá lànà ẹ̀yìn security. Kayo baba. Yeah. Fine. Minimum. Good Heidi, pede uma ganhada. Zero no. Tite. Aí ele virou o cara tá falando. Officer. Ìbọn tí kò tiẹ̀ jẹ, ọmọ kò jẹ. Bá mi àgbáyé sọ pé dàbí lànà. Wọ́n ti àdára jùlọ. Ìyẹn jù báyìí lọ nù. Àwọn ọlọ́dẹ ara fìlà yẹn ló pọ̀ jù wá. Ṣé o rí same iye fìlà níbi aṣọ tá a ṣe? Ọ̀pọ̀ flop máa ṣẹlẹ̀ báyìí. That's it. As a POS. Manza. Manager gonna say, when you family, we actually company manager.
wọ́n lò tọ́ ní ìgbà yẹn ṣe.